dédé àsìkò yìí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáláyé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kú ìyálẹ̀ta mo kí gbogbo ọmọ Yorùbá tí ń bẹ nígbèrè òkun àtọmọ Yorùbá tí ń bẹ nígbèrè ọ̀sà ẹ kú àsìkò yìí o àsìkò ayọ̀ ni ó jẹ́ lára gbogbo wa orúkọ mi ni Lukman ọmọ Àyándàrè bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà ọyẹ ìwà nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan ẹfẹnumẹnu kẹfìtì mẹtẹ kẹsẹnu kẹm ẹ wo àwòrán tí mo fi hàn wá yìí tẹ bá wo tapọ ọ̀tún ẹ rí i pé ewé lọ́wọ́ àmbẹ tẹ bá wo tapọ òsì ẹ rí i pé àwòrán kan náà lọ́wọ́ àmbẹ tapọ ọ̀tún yìí àwòrán ewé tẹ ń wò ní ewé oríjì tẹgbẹ́ kejì tẹ ń wò tọjú apá òsì àwọn ará Benin á pè ní agos èyí là ń pè ní òwú tó so tó ti là àwọn bàbá wa ní òwú kì í là kínú boloko òyọnu talẹni tí ń bínú talẹni tí ń yọnu àwọn àgbàlagbà máa lo ewé yìí àti àwọn èròjà tí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ fún sábàbí ìṣiṣẹ́ àjọṣe wọn pọ̀ tí a bá sábà jẹni tó jẹ́ pé wọ́n máa ń bínú rẹ̀ láì nídìí tí ayé bá ń bínú ẹni wọ́n máa fi dínà mọ́ni ni o tí ayé bá ń bínú ẹni péyàn ń retí àgbéga kò ní rí bóore ń wá àyàn bọ̀ wọ́n máa dì fún yàn lọ́nà jíjì bẹ́ẹ̀ ni táyé bá ń takò ni kì í ṣe ohun tó dáa o gbìyànjú kó wá ìwé oríjì gbìyànjú kó lọ wá òwú tútù òwú tó là ẹ gbádùn mi òwú tútù òwú wù là á pè ní òwú tútù òwú tó jẹ́ pé òun àti kóró rẹ̀ níbi tí wọ́n gbé sí àwọn eléwé ọmọ náà máa tà á èyí ẹ bá ní èyí tó jẹ́ tòun ti kóró inú rẹ̀ òun lè fẹ́ gbọ́dọ̀ jẹ́ pé èyí tí ibi wọ́n gbìn sí tó ti lanu ẹ máa wá yọ ẹ máa yọ ẹ máa yọ ìbáàjò wà kẹsẹ èyí yòó kọsà ti jẹ òwú tó ẹkú àwú yẹjọ pọ̀ pẹ̀lú ewé yìí kò pín síbẹ̀ o ẹ wà wà òdìdí àtàrí kan ẹ gbádùn mi pẹ̀lú ewé kílẹ̀ fi mí ṣe ẹ kò sí bámbámú ẹ wá wá ìlẹ̀kẹ̀ tún lọ́pọ̀lọpọ̀ ìlẹ̀kẹ̀ fà lọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ àwọn eléwé ọmọ lẹ́ẹ̀tìrì ìlẹ̀kẹ̀ náà wíníwíní báyìí ni pẹ̀lú ewé sìkímìnì bẹ́ẹ̀ rí gbígbẹ rẹ̀ ẹ kó sí bẹ́ẹ̀ rí tútù rẹ̀ ẹ kó sí pẹ̀lú ìkó dídẹrẹ́ kan ọyẹ ẹjọ ṣe ẹ ti jó tán ẹ wàá da sọ́nà méjì ẹ pò ìdá kan mú yín ẹ pò ìdá kan mú ọṣẹ funfun ẹ wá kó sínú òkè funfun ẹ tún àfòyìn pò ó ọmọ ìyá mi máa lo sẹ́yìn ó tiẹ̀ dá tí ẹ bá tún rí omi òjò tí ẹ fi lò ó tó bá yá ẹ fẹ́ wẹ ọṣẹ rẹ̀ kó rí omi òjò kó fi wẹ̀ tàbí omi kànga tí ẹ gbẹ tàbí omi odò tí ẹ gbẹ ọmọ ìyá mi máa jẹ asára nọ́mbà wo lè fi bá mi dòwò pọ̀ +2348032983298 ọgbọ dáadáa +2348032983298 gbà kan sí +2348133155111 +2348133155111 jẹ́pọ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin kan sí +22954651928 +22954651928 tó bá ti pé gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ọ lọ ìsí lórílẹ̀-èdè Nàìjíríà ni pé nọ́mbà WhatsApp ẹ̀ ń gbé ìjọgbọ́ tá a bá ti wá sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀rọ̀ yóò gba àsìkò tó bá ti kọ́kọ́ pè mí ní WhatsApp fi mẹ́sáàgì ilẹ̀ fún mi ń dọ̀ lóhùn ayé àtijọ́ lè ní gbé WhatsApp kan ṣùgbọ́n mo ti ń gbé báyìí
yọ yẹ wá o ìtọ́jú ara ńlànà ewé àtegbò ni ẹ̀ka sí wa èyí tá a bá mọ̀ á sọ fún wa ǹjẹ́ gbọ́ dáadáa báyìí nísìn má gbé ọ̀rọ̀ àfọ̀ṣẹ déwájú mi o má gbọ́rọ̀ àfọ̀ṣẹ wá o gbogbo nǹkan tí ó bá ti ní ṣe pẹ̀lú pé nǹkan tó le má gbé déwájú mi o má gbé oògùn bọ̀ wá o àwọn tí bá ń sọ oògùn bọ̀ lọ́ọ́ bá wọn o ọgbọ́n dáadáa báyìí bó ṣe jẹ́ nù nǹkan tí má yé ẹni tò òun ni ó gbé wá àìsàn lọ́hùn o àìsàn lọ́hùn o àìsàn lọ́hùn o à ń gbọ́lú ọlọ́hùn ṣiṣẹ́ ni àwọn èèyàn sì ń dúpẹ́ ìwọ̀n àbíṣẹ́ yìí lẹ̀ torí pé kò lè pe nọ́mbà mi mú ọ̀dọ̀ kó o ṣe é ni gbogbo ẹni ọba ti ṣe yóò bá yín lára mu àdúrà tẹ́ ẹ bá ń ṣe yóò sì máa kà wá náà lára gbẹgbẹgbẹ adára fún wa o tẹnìkan bá ní ọmọ ọ̀dọ̀ àgbà lòun tẹ́ ẹ bá ti gbọ́ Lúkúmọ́nù Àyándárè kì í ṣèmi o yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ o ẹ̀yin ará abẹ̀nà mo sì kù níbẹ̀ náà o mo kù níbẹ̀ náà ìwọ tó o bá fẹ́ rí mi pe nọ́mbà mi tàbí kó yọjú sí mi ẹ̀yin ará Abidjan ẹ kú ojú lọ́nà títí ní oṣù kọkànlá ẹ rí mi ní Sódèsì Àbọ̀bọ̀ ní Côte d'Ivoire yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ tí ó tó yìí bá dọ́dọ̀ rẹ má dé mọ́lẹ́ má fi sáwọn ọyàwó náà máa pín ire wá tẹ̀ wá lọ́wọ́ o ire kàbìtì.